Ǹjẹ́ ẹ ti gbọ́ ohun tí ó ṣẹlẹ̀ láàrin Saidi Osupa àti Oriyomi Hamsat, Ramon Adédoyin àti ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn Saidi Osupa àti Wasiu Ayinde, Alaafin Oyo Tuntun àti àwọn afọbajẹ ìlú Ọ̀yọ́. Gbajúgbajà olórin Fújì Saidi Osupa ṣe àbẹ̀wò àtìlẹ́yìn sí olókìkí agbóhùnsáfẹ́fẹ́ Oriyomi Hamsat nílùú Ìbàdàn lẹ́yìn ọjọ́ díẹ̀ tí wọ́n gba béèlì rẹ̀ nílé ẹjọ́. Àwòrán tí ó ń fò kiri ìtàkùn ayélujára ṣe àfihàn àbẹ̀wò náà tó wáyé lọ́jọ́bọ̀ ní iléeṣẹ́ rédíò Àgídìgbò FM tí ó ń bẹ lópòpónà Ọjọ́ nílùú Ìbàdàn. Gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ènìyàn tí ó wà níbi ìpéjọpọ̀ náà ṣe àlàyé fún akọ̀ròyìn wa pé àbẹ̀wò náà ní í ṣe pẹ̀lú àǹfààní tí wọ́n fún Hamsat láti wá máa jẹ́jọ́ láti ilé lẹ́yìn tí wọ́n gba béèlì rẹ̀ ní ilé ẹjọ́. Nínú ọ̀rọ̀ tí Saidi Osupa sọ ní àsìkò àbẹ̀wò náà, bí Osupa ṣe ń kí Oriyomi kú àmóríbọ́ náà ni ó ṣe ń ṣe àdúrà wípé Ọlọ́run kò ní jẹ́ kó rí wàhálà mọ́. Ó tẹ̀síwájú wípé gbogbo ènìyàn tí ó bá ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn àti mẹ̀kúnnù, inú àwọn èèyàn kì í sábà dùn sí wọn délẹ̀délẹ̀. Saidi Osupa ní, mo ní kí n wá kí ẹni pé o kú, ṣé o kú ewu ni màá pè é ní àbí òkú àmóríbọ́? Ọlọ́run kò ní jẹ́ kí a rí wàhálà. Ẹni tó bá ti ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn tó dẹ̀ ń ṣe bí olùgbèjà mẹ̀kúnnù, inú àwọn ènìyàn kì í sábà dùn sí délẹ̀délẹ̀. Èrò àwọn ènìyàn burúkú sí irú èèyàn bẹ́ẹ̀ bíi kó wọnú wàhálà kí wàhálà ṣẹlẹ̀ sí oríṣiríṣi okùn ni àwọn ayé máa ń dẹ. Okú ogun agbẹ́lẹ́ àbúrò okú móríbọ́ Ọlọ́run lè kárí wàhálà. Ẹni tó bá ti ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn tó lè ṣe bí olùgbèjà mẹ̀kúnnù, inú àwọn èèyàn kì í sábà dùn sí délẹ̀délẹ̀. So èrò àwọn èèyàn sírò èèyàn bẹ́ẹ̀, àwọn èèyàn burúkú sírò èèyàn bẹ́ẹ̀ ni pé bí kò wọnú wàhálà kí wàhálà ṣẹlẹ̀ sí oríṣiríṣi okùn làwọn ayé máa dẹ. Ṣùgbọ́n pàmì làwọn wàhálà mi máa ń wá tákàn wà naturally jẹ́ pé tí ó sì gbọ́dọ̀ bọ̀dẹ̀ lóru àti tó ń wá naturally àti tẹ́lifọ̀dẹ̀ lóru kò ní rí wàhálà kan wọn láyé. Ọláwọlá intention ẹ̀ tó fi ń ṣe gbogbo tó ń ṣe, ọláwọlá pé o ní èrò tó dáa ló fi ń ṣe, Ọlọ́run jẹ́ orí wàhálà o. Àti tí agbára ẹ̀ ká àti tó ka jẹ̀mí ẹ̀ ló ní kankan nú ẹ̀. Ọlọ́run máa ṣọ́ ẹ o, Ọlọ́run máa ṣọ́ ẹ o. Okú ogun ajayi, okú àlọ́bọ̀. Ẹ gbéra láti kó láti wá. Kí ló fẹ́ ṣe nígbà tí gbogbo ẹ̀ ń ṣẹlẹ̀, mo pè lọ́tún pè lọ́sì, ṣùgbọ́n àwọn èèyàn fún mi lọ́kàn balẹ̀ pé kò lè tó gbogbo ẹ̀ pé nígbà tí ó yẹ kó mú ọbẹ̀ ọdúnbù yàn, nígbà tí ó yẹ kó ti gbọ́ ṣàkómọ́. Tèmi ṣáà ni pé gbọdọ̀ ọ̀rọ̀ fẹ́ lọ, olóòótọ́ gbọdọ̀ kú sí ipò òkà, kí la lè ṣe gbogbo àti wọn bá ṣe kọ́kọ́ ní ìwà bó social media tí wọ́n máa sọ̀rọ̀. So làwọn Yorùbá yìí máa ń sọ pé ẹni tó ṣe kíní kọ̀ọ̀kan mọ ẹni tó ń ṣe kíní fún òun. So mo ṣe àwọn ìgbésẹ̀ tí mo lè gbé, mo dẹ̀ rí pé wọ́n fi mí lọ́kàn balẹ̀ pé ó máa níyànjú, àdẹ̀dùpẹ́ fọ́lọ́ kó dẹ̀ padà níyànjú náà. Alhamdulillah. Ẹ̀yin padà sí kò. Àdúrà kan tó máa fẹ́ ṣe fún ẹni pé n tó ṣẹlẹ̀ yìí sí Ọlọ́run àtún wá ṣe ní springboard ìgbéga fún ẹ, àtẹ̀gùn gbéga lọ́rùn máa ṣe fún ẹ. Ẹgbẹ́ Ọlọ́run tí àwọn ọmọ onídẹ̀ kú, Ọlọ́run àárọ̀ wọn lójú, Ọlọ́run ọba lékè ọlá, ẹ̀hún ló mọ bó ṣe máa ń ṣe nǹkan ẹ̀, ó ní gbogbo nǹkan yé. Ayé rí bákan bákan, àwọn èèyàn kan máa ń sọ pé ó yé àwọn ni, kò sí ẹtí ayé yé, Ọlọ́run ṣàánú wa. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tó fi ìkàlẹ̀ sí ìlú Àkúrẹ́ ní ìpínlẹ̀ Oǹdó, ẹkùn ìwọ̀ oòrùn gúúsù ní Nàìjíríà ti gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ lórí ẹjọ́ kòtẹ́milọ́rùn tí olùdásílẹ̀ ilé ìtura Hilton Hotel ní ìlú Ilé-Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, Olóyè Ramon Adédoyin pè lórí ìdájọ́ ikú tí ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀ṣun dá fún un lórí ikú akẹ́kọ̀ọ́ fásitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University OAU kan, Timothy Adégòkè, tó wọ̀ sí ilé ìtura náà. Bí ó tilẹ̀ jẹ́ wípé ilé-ẹjọ́ náà dúró pẹ̀lú ìdájọ́ náà pé òun fara mọ́
ìdájọ́ ikú tí wọ́n dá fún ẹ̀kan olówó àti alámòjútó ètò ẹ̀kọ́ náà. Síbẹ̀ àwọn ìdájọ́ ilé ẹjọ́ gíga tó kọ́kọ́ dá ẹjọ́ náà kan wà tí ilé ẹjọ́ yìí takò tó sì fagilé. Pàtàkì lára àwọn ìdájọ́ náà ni èyí tí wọ́n ti ní wípé olóyè Rahmon Adédoyin ni yóò máa mójútó ìdàgbàsókè ètò ẹ̀kọ́ àwọn ọmọ olóògbé náà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ọ̀kan lára àwọn amòfin tó gba ẹjọ́ rò lásìkò ìgbẹ́jọ́ náà ṣe sọ, ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn náà sọ wípé ilé ẹjọ́ gíga kò lẹ́tọ̀ọ́ láti pàṣẹ fún ọ̀daràn náà láti gbé bùkátà sísan owó ilé ẹ̀kọ́ àwọn ọmọ Adégòkè. Ó ní ó kọjá ìlàkalẹ̀ ojúṣe ilé ẹjọ́ gíga lábẹ́ òfin láti máa pa àṣẹ tí kò sí nínú ìlànà òfin fún àwọn tó bá wá sí iwájú rẹ̀. Bákan náà ni ilé ẹjọ́ náà tún wọ́gi lé ìdájọ́ ilé ẹjọ́ gíga náà tó ní kí wọ́n gbẹ́sẹ̀ lé ilé ìtura Hilton Hotel tó jẹ́ dúkìá olóyè Adédoyin níbi tí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani náà ti wáyé. Gbajúgbajà olórin Saidi Osupa tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Saidon Papa Mátàgbàmọ́lẹ̀ Olúfìmọ̀ àkọ́kọ́ ti lọ sí ìlú Ìjẹ̀bú Òde láti lọ bá olórí ọmọọba kílẹ̀ Ìjẹ̀bú àti máyégún gbogbo ilẹ̀ Yorùbá King Wasiu Ayinde Marshal kẹ́dùn ikú ìyá rẹ̀. Ìyá rẹ̀ jáde láyé ní ọ̀sẹ̀ tí ó kọjá lẹ́yìn tí wọ́n pé ọmọ ọdún márùnlélọ́gọ́rùn-ún. Àbẹ̀wò àti ìbánikẹ́dùn Saidi Osupa yàtọ̀ gédégbé láàrin àwọn ìyókù nítorí wípé àwọn awuyewuye kan ti wà wípé Saidi Osupa kò ní tẹ ìlú Ìjẹ̀bú láti bá máyégún kẹ́dùn látàrí wípé àwọn méjèèjì wọ́n figagbága lórí ọ̀rọ̀ ta ló ní fújì ta ló dá fújì sílẹ̀. Yes, I forget that. Ọlọ́run jẹ́ ti dúró tí ẹ báyìí ó ti ẹ̀kọ́ ìmọ̀ yẹn ó fi mọ̀ láì without anybody saying anything. Super. Ṣé bẹ́ẹ̀ wá yìí ṣe? Lọ́sà. Ẹ ṣe máa ẹ ṣe lè jọ. Bàbá mi, ṣàgbọ́n ọkọ̀ yìí, ó ṣe o. Thank you very much. Hello. Ọ̀pọ̀ ènìyàn ló ti ń kọminú lórí ìròyìn kan tí ó sọ pé Alaafin Oyo Tuntun Ọba Kazeem Owóadé ti padà sí orílẹ̀-èdè Canada tí ó fi ṣe ibùgbé lẹ́yìn tí gómìnà Ṣẹyin Mákindé gbé ọ̀pá àṣẹ fún un tán. Ǹjẹ́ Alaafin Oyo Tuntun lè rìnrìn àjò lọ sókè òkun láì tí ì wọ ìpẹ̀bí? Àlàyé rẹ̀ rèé. Lọ́jọ́ 3 oṣù kínní ọdún yìí ni gómìnà Mákindé gbé ọ̀pá àṣẹ fún Alaafin Owóadé ní ọ́fíìsì rẹ̀ ní ìlú Ìbàdàn tí ń ṣe olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́. Tìlù-tìfọ́n ni àwọn ènìyàn fi kí kábíyèsí káàbọ̀ nígbà tí ó wọ ìlú Ọ̀yọ́ lẹ́yìn tí ó gba ọ̀pá àṣẹ tán. Títìpa ni gbogbo ọjà wà láti fi ṣe àyẹ́sí Aláàfin tuntun Ọba Owóadé. Àmọ́ ní nǹkan bí ọjọ́ méjì sẹ́yìn báyìí ni ìròyìn kan ti sọ pé Ọba Owóadé ti padà sí orílẹ̀-èdè Canada níbi tí ó ti wá jọba. Àgbà ọ̀jẹ̀ babaláwo tó tún jẹ́ adarí tẹ́lẹ̀ fún ilé ẹ̀kọ́ fásitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá sọ fún ìwé ìròyìn Tribune pé Aláàfin Ọ̀yọ́ kò tàpá sí òfin àti àṣà Yorùbá nípa ìrìn àjò rẹ̀ lọ sí Canada lẹ́yìn tí ó gba ọ̀pá àṣẹ tán. Ọ̀jọ̀gbọ́n Abímbọ́lá ṣàlàyé nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ìwé ìròyìn Tribune pé ìpẹ̀bí àtàwọn ètò míì tí wọ́n máa ń ṣe fún ọba kò tíì bẹ̀rẹ̀, torí náà Aláàfin Owóadé kò tasẹ̀ àgẹ̀rẹ̀ sí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Àwọn afọbajẹ àtàwọn babaláwo ló máa ń sọ àsìkò tí ìpẹ̀bí
àti àwọn ètò míì yóò bẹ̀rẹ̀. Ọ̀jọ̀gbọ́n Abímbọ́lá tó dífá mú ọba Àwọ̀adé gẹ́gẹ́ bí Aláàfin tuntun ṣe àlàyé pé Ifá ló máa ń sọ ọjọ́ tí ìpèbí yóò bẹ̀rẹ̀ láyé àtijọ́. Àmọ́ ó sọ pé àwọn Ọ̀yọ́mèsì àtàwọn babaláwo ló máa ń sọ ìgbà tí Aláàfin tuntun yóò wọ ìpèbí láyé òde òní. Nínú ọ̀rọ̀ tiẹ̀, adarí àwọn ìjòyè Olóyè Múkáílà Àtàndá tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Bàbá Ìyájì náà fìdí rẹ̀ múlẹ̀ fún ìwé ìròyìn Tribune pé Aláàfin Ọ̀yọ́ tuntun kò tíì bẹ̀rẹ̀ ìpèbí àtàwọn ètò míì tí yóò ṣe. Ó ní kábíyèsí ti padà sí Canada, tí ó bá padà dé ló máa wá wọ ìpèbí. Gbajúmọ̀ ọkùnrin tó máa ń múra bí obìnrin Idris Okuneye tí gbogbo àyàn mọ̀ sí Bobrisky ti sọ pé ọ̀rọ̀ tí ààrẹ ilẹ̀ Amẹ́ríkà tuntun Donald Trump sọ nípa ẹ̀yà akọ àti abo kò kan òun. Bobrisky ló sọ ọ̀rọ̀ náà lójú òpó Instagram rẹ̀ níbi tó ti sọ pé òun yóò fi ẹ̀rí hàn pé obìnrin ni òun lọ́jọ́kọjọ́ tí ìrìn àjò bá gbé òun lọ sí ilẹ̀ Amẹ́ríkà. Ṣáájú ni ààrẹ Trump ti kọ́kọ́ sọ lọ́jọ́ ìbúrawọlé rẹ̀ pé ẹ̀yà akọ àti abo nìkan ni òfin orílẹ̀-èdè náà yóò dámọ̀ láti ọjọ́ náà lọ. Ìkéde Trump ọ̀hún wà lára àwọn àṣẹ tuntun tí ó ṣẹ̀ṣẹ̀ bú wọlé pé kò ní sí ìṣàkọsabo tàbí ìṣàbòsakọ mọ́ ní ilẹ̀ Amẹ́ríkà. Ó ní láti àsìkò yìí lọ yóò jẹ́ àṣà ìjọba ilẹ̀ Amẹ́ríkà pé ẹ̀yà méjì péré ni a ní, ọkùnrin àti obìnrin. Lẹ́yìn ìkéde ọ̀hún ni ọ̀pọ̀ ọmọ Nàìjíríà bẹ̀rẹ̀ sí í wòye pé níbo ni Bobrisky yóò yà sí nínú ẹ̀yà méjèèjì náà. Bó tilẹ̀ jẹ́ wípé ọkùnrin ni Bobrisky gẹ́gẹ́ bí ìwádìí àwọn ọ̀gá ẹlẹ́wọ̀n lásìkò tí ó ń ṣẹ̀wọ̀n lọ́dún tó kọjá, ṣùgbọ́n ó máa ń múra ó sì máa ń pe ara rẹ̀ ní obìnrin. Nígbà tí ó ń fèsì sí ìbéèrè àwọn ènìyàn, ó ní obìnrin ni òun nítorí òun ti lọ sí àwọn iṣẹ́ abẹ tó yẹ láti paradà láti ẹ̀yà ọkùnrin sí obìnrin. Ó sọ nínú àtẹ̀jáde náà wípé mi ò ní ìdúnàdúrà kankan pẹ̀lú Donald Trump. Ṣèbí Trump ti sọ pé ẹ̀yà ọkùnrin àti obìnrin nìkan ṣoṣo ló wà àbí? Mo dẹ̀ ti sọ ṣáájú pé obìnrin ni mí báyìí lẹ́yìn tí mo ti ṣe àwọn ohun tó yẹ kí n ṣe. Tí wọ́n bá béèrè ẹ̀rí, mo máa fún wọn ní ẹ̀rí pé obìnrin ni mí, kò jù bẹ́ẹ̀ lọ. Bobrisky parí ọ̀rọ̀ rẹ̀ pé kí àwọn ènìyàn sinmi agbaja lórí ọ̀rọ̀ tí ààrẹ Amẹ́ríkà náà sọ. Ó fi kún un pé kò sí ewu lóko lóńgẹ́ níwọ̀n ìgbà tí Trump kò ti fi òpin sí ìgbéyàwó láàrin akọ-sákọ tàbí abo-sábo.